mubashirina bil janna. èmi ò gbẹ̀yìn. hayakumullah. wahidu sittati alladhi. èmi ò gbẹ̀yìn ni ànábì òní máa hasanikejì aljanna tó sọ wípé tọ́lọ́hún sọ fún wípé àbí tó sọ tọ́lọ́hún gbàwọ́ ọ̀rọ̀ ẹ̀ wínú Al-Qur'ani pé la adri ma yuf'alu bi wala bikum. Allahu lọ́wọ́dà àwọn tí wọ́n ń kọ ìtàn nítorí pé wọ́n ń kọ ìtàn láti fi dùn àwọn kúlàfáwò kan nú. so ibẹ̀ ní gbogbo àwọn àsáwọ̀ tí ó sáwọlé ibi àwọn kan o wọ́n bá ṣàrúnà bil janna falyaf'alu ma yasha'u. kí wọ́n máa ṣèbàjẹ́ bó bá ṣe wù wọ́n. àtúgbà yẹn wọlé. nítorí pé wọ́n ti ṣe àlùbájú náà. so kí wọ́n máa pa àyàn lọ́wọ́ àti wọ́n kí wọ́n máa ṣèbàjẹ́ lọ́wọ́ àti wọ́n. يعني هذا غير معقول. so in tí Mudeeru Markaz sọ yìí so ọ̀rọ̀ àwọn Shia tó clear ni tó àwọn ọlọ́mọ fẹ́ wọ́n máa ń gbóhùn tó bá di jẹ́ gbogbo nǹkan dáadáa tó jẹ́ nǹkan ọ̀rẹ́ tó sọ nípa àwọn sàhábì ànábì àwọn ọlọ́mọ fẹ́ wá ọ̀nà láti bàjẹ́ torí pé táwọn gbé dání táwọn tẹ̀bàtì náà ni pé Shia tún Ali lẹ́yìn Ali àtàwọn bí ọmọ rẹ̀ Hassanu bí Hussein bí Yazid so bí Jafar lẹ́yìn àwọn yẹn gbogbo àwọn sàbí ànábì àwọn Bakari ni Umaru ni gbogbo pátá tó bẹ̀rẹ̀ tó lórí àwọn ìyàwó ànábì bí lórí Aisha ogbe wọn mọ̀nàfíkì ni wọn èèyàn burúkú ni wọn kèfèrí ni wọn ọ̀daràn ni wọn ọmọ náà ni wọn lọ́dọ̀ àwọn Shia táwọn Shia jókòó tì nìyẹn Shia àwọn sì kéré àwọn afáàdì sọ Shia àwọn ilẹ̀ ń ṣe mùsùlùmí tẹ́tẹ̀lẹ̀ àwọn Yahudi lọ́hùn àwọn lọ́wọ́ alẹ́ àwọn lọ́hùn tà àwọn lọ́hùn kó náà Shia àwọn lọ́wọ́ nídìí ẹ̀ so ẹ̀yin ògbé yóò ní kò túmọ̀ sí pé ní irọ́ ni yóò ní ẹ̀yin ògbé yóò ní ẹ̀yin ni ẹ̀gbá nìyẹn so n tó ti wà established tipẹ́tipẹ́ láyé tánàbí ti sọ láti yá nàbí tọ́lọ̀ ní kò kí ń sọ̀rọ̀ fẹ́ nú tó ní huwa illa wahyun yuha ní tàbá wáyé ìtàbá sọ̀kalẹ̀ fún ní tó bá ń sọ fún yín táwọn sábà gbà tọ́kọ̀ àwọn tábí nǹkan àwọn afáyí tó fi pé ó wà nù tíra àdìsí káàkiri so ẹ̀yin ò bá gbà ẹ̀ gbá nìyẹn ṣe kádámọ̀ gan àgbẹ̀rẹ̀ rẹ̀ nu wọn rí àwọn afá gbẹ̀bà tó kúnlẹ̀ Yorùbá èwo la gbẹ̀rẹ̀ nu yín so ẹ fi mọ̀ pé bàbá yìí lọ́kọ̀ máa ń sọ àwọn gbé àwọn ẹ̀kọ́ àwọn Shia wá ni wọ́n fẹ́ dẹ orí àwọn èèyàn rú ni sẹ́yìn ògbẹ́yìn òní wá túnmọ̀ sí pé ẹ̀yin bí ti báwo nẹ́ẹ̀sì nílẹ̀ Yorùbá ìgbọ̀n bí ti báwo ká máa sọ ní àgbààgbà ńlá yẹ́ẹ̀sì so ẹ̀gbá nìyẹn kò ń ṣe ọdún kò túnmọ̀ sí pé kò ń ṣe rọ kò túnmọ̀ sí pé kò ń ṣe òótọ́ so àìgbà tí kò nítumọ̀ so nǹkan tó jẹ́ òdodo tẹ́ ẹ̀gbà ó pọ̀ kò ń ṣe léyìn nìkan ẹ̀gbà pé Felix Oxnola ìgbà yìí pé Bakari kọ́ ló wà ní kòtò nígbà tẹ́ sọ ẹ̀dí Felix of Nola ni tiẹ̀ zárúkọ èèyàn kan lẹ̀ lábáwá tá a ti ẹ̀rù kébí ẹ̀rìn sọ̀rọ̀ ìdárakọ̀ Felix of Nola ẹni tí ó ṣọmọ ní lábáwá ìgbà pé àwọn tó ń ṣe mùsùlùmí pé nínú àwọn tó ń ṣe mùsùlùmí ìgbà pé gbẹ́ tó ń ṣe mùsùlùmí ní ìwọ náà ìgbà pé nínú àwọn tó ń ṣe mùsùlùmí àwọn mìíràn yóò wà lẹ́jẹ̀ náà so kí wàá ní gùrùkẹrẹ yín kí láǹfààní ọmọ yẹpẹtẹ ìgbéwọlé Islam yìí náà aya tó wà ní suratu Ali Imran chapter 3 aya 80 aya 58 tọ́nà sọ pé ní 58 ní aya 85 tọ́nà ní ẹni tó bá lọ ṣe ẹ̀sìn mi ghayral Islam tó bá ti yàtọ̀ sí Islam ẹni tó bá rí kó jẹ́ ghayro ẹnìyẹn tó bá rí kó jẹ́ tó bá jẹ́ pé Islam ló gbé wá falan yuqbala minhu láíláí wọn nígbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati tó bá jẹ́ àlìkíyàmọ̀ tó bá bá bẹ́ẹ̀ kú tó bá bẹ́ sí náà nínú khasirin náà tó padà náà jẹ́ náà ní màbẹ̀ tí ó padà ní tí ó kọ́ ṣàfihàn dànù tí ó kí wá ní tẹ́tù yẹn sí mẹ́tẹ̀ bá ti dọ́ pé kò ṣùgbọ́n tí ó ṣe mùsùlùmí ní ìwọ̀n ní tẹ́gbà pọ̀ ẹ̀dà pé ìjábà rẹ̀ sí ló wà ẹ̀gbẹ́ tẹ́gbà pọ̀ ó pọ̀ tẹ́tẹ́ fi balẹ̀ jẹ́ so àgbà ilé náà kò jọ kò tuntun sí wa kò nítumọ̀ sí wa náà ṣé kí ló ń takò Mudeeru sí wọ́n takò Mudeeru lórí personal affair wọ́n takò Mudeeru lórí personal affair wọn fa lórí pé Mudeeru ọfẹ́ bá ọ́n sọ tí ò sínú ẹ̀sìn Ọlọ́run ọdẹ́fẹ́ fi ẹ̀sìn àwọn Shia nílẹ̀ ẹ̀sìn àwọn Shia tọ́sí tí mo ṣe ń wo fídíò kan náà láìpẹ́ ìtọ́nà pọ́ tí wọ́n ti sọ̀rọ̀ nílẹ̀ pọ́ ti sọ̀rọ̀ náà ti pẹ́ pé kò sáwọn aláṣọ ti bàṣẹ́wó nàbílì tán ní kò sí nǹkan tó ń jẹ́ pé Ọlọ́run fún àwọn mẹ́wàá ní ìròdù ní àlìjẹ́nà pọ́n àlìjẹ́nà ni wọ́n sọ wọ́n ní ìtàn táwọn kọ́ lọ kọ ẹgbẹ́rọ ìtàn ní tó wà ní hadith pé
pé Abubakar fil janna, Umar fil janna, Uthman fil janna, Ali fil janna, fulan fil janna. Tánà bí fún wọn ní ìrọ̀pálẹ̀ ọmọ aljanna ni wọ́n tí ó tún ṣe èèyàn kan. Àmì hadith tó wá tẹ́ pé anábà sọ pé tí wọ́n fẹ́ rọ aljanna ẹnìkan máa wọlé ń sìn lọ́jú mi ní aljanna ọmọ aljanna ni sàbí yẹn wọlé. Ó ti jọ́ kejì anábì sọ bẹ́ẹ̀ tàbí yẹn tún wọlé. Ó jẹ́ kí tàbí sọ bẹ́ẹ̀ tàbí yẹn tún wọlé. Tí ó ti pé sàwọn sábà ní àmì fẹ́ mọṣẹ́ tó ṣe tó fi yọ́ tẹ̀lé lọlé láti ṣe mọṣẹ́ ibi tó ń ṣe ń lé. Kó tó di pé kò kí un lóru kò ní nǹkan kan pàtó kan táwọn náà kì í ṣerú ẹ̀. Àbákílẹ̀ ń ṣe anábì sọ báyìí. Mi ní ọkọ̀ tí mo ṣe ṣùgbọ́n mo mọ̀ pé mi ń fi kankan sí ẹ̀mí sọmọlá kejì nínú láìdá. So nítorí tálàfi ní kánàbí kó fún ọmọ sọ́kàn pọ̀ màlìjẹ́ náà ni. Àbí àríwísà náà bí sọ pé òun rí tó sọ fún Bilal pé àkúrẹ́ níbi àrùjá amali iṣẹ́ tó pé àwọn rò pé iṣẹ́ tó pé a lè fi sọ pé òun ni iṣẹ́ ta lè sọ so iṣẹ́ ta lè sọ pé iṣẹ́ tẹ́ pé tó bẹ́ẹ̀ lóòótọ́ tó ń ṣe tó fi torí pé mò ń gbúrò ẹsẹ̀ bàtà rẹ níwájú mi ní àlìjẹ́nà nígbà tí mo tọ́lọ́ ní ibẹ̀ àlìjẹ́nà wò ó ní mi níṣẹ́ kankan tí mo ṣe pé ti bá di ṣàlá máa ń sọ pé aláwọn yẹn mi ò ṣàlá sàn àfi kí n fi kí rákà méjì tó ń pè ní rákà àtàlùwòdò nínú fíkẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ gan dépé náà káwọn sábà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tánàbí sọ pé ní ògbóhù fìlìjánà ògbóhù láha àdìkálà òrìjánà nígbà tí kan náà sàábé tó máa ń ka sùkúrò Allah lẹ́yìn ìrun súrà tó bá ti kà táwọn sàábé lọ sí fánàbí pé èwo ilé ìsúgbédé ìtànàbí ni ẹbí kílé tó fi ṣe bẹ́ẹ̀ ó ní òun nífẹ̀ẹ́ sí ni torí pé ìròyìn Ọlọ́run ló wà bẹ̀ ànábì ni ìfẹ́ ẹ̀ tó ní sí náà lójúmọ́ àlìjẹ́nà tí láwọn sàábé sọ wọn àwọn máa rí pé ará àlìjẹ́nà tó ń rìn lórí ìlàyé lélẹ́yìí ó pọ̀ gan láwọn tọ́jú sínú àwọn mẹ́wàá yẹn ẹ̀tẹ̀ tàrágbá àwọn mẹ́wàá tẹ́yìn tẹ́pẹ́ takò so tẹ́yìn náà tàbátà àti pọ́dá àdìsí ni ẹ takò tí orí ẹkú ti fẹ́ bà dìtẹ̀ fáwọn èèyàn ṣọ́lọ́hùn sọ́nù kan wà ní wípé ní Ọlọ́run ní was-sabiquna al-awwaluna al-muhajirin wal-ansar àwọn tó ti gbáwájú tó ti ṣáájú nínú àwọn tó ṣe hijira àtàwọn ansori ará Medina wàlẹ̀sílẹ̀ taba'uhum bi ihsan àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kò tún ṣe àwọn sábẹ́ nìkan fa radiyallahu anhum Ọlọ́run ti yọ́nú sí wọn tọ́lọ́mà yọ́nú sí yàn níbo ló máa ń fi sí Ọlọ́run ó kìkọ̀ àyà kan lélẹ̀ látọjú ayé wọn radiyallahu anhum Ọlọ́run ti yọ́nú sí wọn tọ́lọ́mà bá ti yọ́nú sí yàn tó bá kú ṣe máa ń fìyà jẹ ni àyà kan lélẹ̀ ẹ̀ẹ̀kan isi ti tó kóró pọ̀ àmọ́ iná àwọn ó ṣẹlẹ̀ láyà Nabi sallam tí àti kílò kọ̀ sábẹ́ tí ó lọ tó fi lẹ́tà pláàni ọba àwọn ọ̀nàbíṣẹ́ jagun rán obìnrin kan lọ sọ́nà àwọn kèfèrí tánàbí ní ẹbọbìnrin níbi bábá àlí àtàwọn míì ẹlọmú táwọn sàbí àlí àtàwọn méjì mi lọmú tọ́lọ kẹta bá ń bẹ̀ tọ́ sí tọ́ mú wá padà sí Mẹ́dínà tọ́ mú lẹ́tà yẹn tọ́ rí lọ́wẹ́ tó kì í bọnú ara rẹ̀ lábájá lọ́rí pé lásẹ̀ kan náà sàbí ànábì ni kí ló tó fi ṣe báyìí ànábì báyìí ni ó gbẹ̀yìn lẹ̀ ní ẹni tí ó gbà yín lẹ̀ ní láàrin àwọn ará Mẹ́kà o òun lẹ́nu ẹ̀kọ́ tó gbà àwọn fámílì òun lẹ́ àwọn fámílì òun sì wà lọ́dọ̀ wọn ò fi ṣe o ó máa wùn ànábì jẹ́ ń gé orí jẹ́ ń sọ orí rẹ̀ bọ́lẹ̀ eléyìí ti mùnáfíkì ilé ànábì ní ìwọ̀n Umar báwo ló ṣe mọ̀ pé Ọlọ́run ọba ara eléyìí ó ti jagun Bádàrí ara Bádàrí Ọlọ́run sì sọ wípé ní ẹ̀yin tẹ́ jagun Bádàrí ìsúná òun àṣì ìtúnfà kọ̀ọ̀lẹ̀ gẹ̀fà jọlá kùn ẹni tí tó bá wù yín tó bá rí kẹ́ṣe mo ṣàforíjì fún yín Ọlọ́run ti ṣiṣẹ́ kọ́ mọ́ látàyé kọ́ ti ṣàforíjì fún wọn tó bá ṣàforíjì fún yín tó bá kú ó máa ń kẹ́ ni Ọlọ́run sì kẹ́yàn náà lè jẹ́ náà ẹ̀rí pọ̀ gan fa so Mudeeru aláwọ̀kọ́ ní kò ń ṣe gbá lọ́mọ ha certificate gbùsùrọ̀ ẹ̀yìn náà gbọ́kọ̀ tẹ́ka adùn bá ṣàrùn àwọn ta fún ní ìròyìn ìròdùnú so ìròdùnú lásán náà ni àdìsí ní Abubakar fil janna Umar fil janna Usman fil janna Ali fil janna àdìbẹ̀ bẹ̀ sí ń kàwọn so ó sì kàwọn mẹ́wàá so kò ń ṣe certificate tẹ́gbọ́ ìròdùnú ni àwọn tánà fún ní ìròdùnú lẹ́yìn náà wá ní falẹ́ falmọ̀ṣà ìtumọ̀ falẹ́ falmọ̀ṣà ń bẹ̀yìn kò yé yín kò sí bí kọ́ máa ṣe àìṣe kọ́ máa ṣẹ̀ṣẹ̀ ṣé ó tiẹ̀ lọ ní kọ́lọ́run sọ pé kẹ́nìkan máa ṣẹ̀ṣẹ̀ lọ ṣó bá lọ ǹjẹ́ bóla abẹ́ káwọn sábà bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ṣẹ̀ lọ bóla gbẹ̀rú àwọn sábà bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ṣẹ̀ lọ falẹ́ falmọ̀ṣà ó wà nínú dàbí ọ̀rọ̀ tó wà náà àdìsí ó wà ní sọ Bukhari wà náà àdìsí mi náà tí Ànábì sọ pé ẹrú òṣìṣẹ́ kan tó bá ṣe àti pé I rob I stop to them ben fakfir wòlé
Ọlọ́run mo ṣẹ̀ṣẹ̀ báyìí foríjì mi o. So yóò ní náà yóò tún ṣe díẹ̀ yóò tún ṣẹ̀ṣẹ̀ kan yóò tún kọ́ Ọlọ́run bá mo ṣẹ̀ṣẹ̀ báyìí o fagfiruli. Tó bá ti ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run wá sọ pé ní qad alima abdi anna lahu rabban yaghfiru dhunuba wa ya'khudhu bihi. Ẹrú mi tẹ̀ ti mọ̀ pé òun Ọlọ́run bá kan tó máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó sì máa ń fi ẹ̀ṣẹ̀ jìyà ẹ̀ṣẹ̀ jẹ ní. Faqad ghafartu li abdi, mo ti ṣàforíjì fẹ́ rú mi tó bá di jẹ́ pé ní ó mọ̀ bẹ́ẹ̀ pé Ọlọ́run ọba wà tó máa ń fi ẹ̀ṣẹ̀ jẹ ní tó sì máa ń ṣàforíjì yẹn tí wọ́n bá túbá. Torí náà falyaf'al ma sha'a. So ibẹ̀ náà sì ti ń tọ́nà sọ pé kẹ́rù kó máa ṣẹ̀ṣẹ̀ lọ. Nígbà tẹ́ ní farabalẹ̀ falyaf'al ma sha'a yẹn ni pé ní kò sí tó bá rí kó ṣe if'al ma sha'a walyaf'al ma sha'a tó bá rí kó ṣe mọ́dámà tó bá ti ń túbá ìmà foríjì túmọ̀ ẹnu. So òun náà ní tọ́nà ní tó wà náà dé ti pé faqad kafartu lahum. Ọlọ́run ọba ìtọ́nà alìbàdì àwọn tó ṣe ìtọ́jagun Bádàrì Ọlọ́run ọba ní pé ìfọ́nàlù máa ṣe tù ní tẹ́bárí kẹ́ṣe faqad ghafartu lakum torí eléyìí tẹ̀ṣe ó kún mi Ọlọ́run ọba lójú faqad ghafartu lakum mo ti ṣàforíjì fún yín ní tẹ́bárí ẹ̀ ṣe kò tán Ọlọ́run ní ẹ lọ ṣẹ̀ṣẹ̀ ní pé ní tẹ́bárí ẹ̀ padà tó lọ́kọ́ mọ ènìyàn kó ló bá ní ádámà kàtọ́ ohun ọmọ ènìyàn ẹ̀pẹ́ ní tí máa ṣẹ̀ṣẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ni yóò bá ṣe lè yóò tún ṣe lè bọ́n kàtọ́ ohun àyíṣẹ́ ànábì kò ọlọ́pọ̀lọpọ̀ láti ṣe kò sí kókó lọ ṣe ṣì náà ìhun ṣáà yìí ṣe ahẹ́n so ìyẹn ni tó pọ̀ ọmọ ènìyàn ò lè rìn kò lè rìn kórè ẹ̀ máa mì ìyẹn ló ń sọ so Ọlọ́run sọ náà nígbà lórí bá ṣe dá yín yẹn pé ẹ lè má ṣàyèṣe yẹn tó bá ti ń ṣàyèṣe yín máa padà ṣe àforíjì fún yín tẹ́ bá ti ń tọrọ àforíjì ìgbọ́n táwọn sàábé pípẹ́ tẹ̀ ti jagun Bádàrì yẹn o àìṣe tẹ́ bá ń ṣe o ti fojú kó ń bẹ fún yín kò sí pé Ọlọ́run ní ilẹ̀ má ṣẹ̀ṣẹ̀ ó yàtọ̀ síra wọn so ara àṣìtú tó wà ń bi intent náà ni. So in tí Mudeeru Markaz sọ yìí so ọ̀rọ̀ àwọn Shia tó clear ni tó àwọn ọlọ́mọ fẹ́ wọ́n máa gbogbo tó bá di jẹ́ gbogbo nǹkan dáadáa tó jẹ́ nǹkan rí tó sọ nípa àwọn sàhábì ànábì àwọn ọlọ́mọ fẹ́ wá ọ̀nà láti bàjẹ́ torí pé táwọn gbé dání táwọn tẹ̀bàtì náà ni pé Shia tún Ali lẹ́yìn Ali àtàwọn bí ọmọ rẹ̀ Hassanu bí Hussein bí Yazid so bí Jafar lẹ́yìn àwọn yẹn gbogbo àwọn sàhábì ànábì Abubakar ni Umar ni gbogbo pátá tó bẹ̀rẹ̀ tó lórí àwọn ìyàwó ànábì bí lórí Aisha ogbe wọn mọ̀nàfíkì ni wọn èèyàn burúkú ni wọn kèfèrí ni wọn ọ̀daràn ni wọn ọmọ náà ni wọn lọ́dọ̀ àwọn Shia táwọn Shia jókòó tì nìyẹn Shia wọn sì kéré àwọn afáàjì sọ Shia àwọn ilẹ̀ ń ṣe mùsùlùmí tẹ́tẹ̀lẹ̀ àwọn Yahudi lọ́hùn àwọn lọ́wọ́ náà Shia àwọn lọ́wọ́ nídìí ẹ̀ so gbogbo bá ti wá jẹmọ́ nǹkan dáadáa fún tẹ́ bá ti sọnù nípa àwọn sàábé àwọn máa ń bàjẹ́ ni bí kọ́sọ̀ àwọn òdá wọlé bí kọ́ máa mú ọpọlọ wá kọ́ máa fi ọpọlọ dá padà pé irú tí Mudeeru Markaz náà sọ ń sìn ń pè tẹ́ bá ti wá náà fún wọn ní ìbáṣọ́ tó ti fún wọn lẹ́rìí àlìjẹ́ náà sìn ṣé ká máa pààyàn lọ bó ṣe wù wọ́n tó wá fún wọn ní ẹ̀rí àlìjẹ́ náà ìyẹn á túmọ̀ sí kọ́ máa pààyàn abẹ́ lọ́ka táwọn sàábà ni sàbí tó sọ fún pé báyìí ni ọbẹ̀ sí ń sunkún ni bàtà tánàbí sàlám sọ fún Ubay ibn Ka'b pé inna Allah azna li an aqra alayka sura wo ni Ọlọ́run tó náà sọ fún sàbí báyìí Ọlọ́run ní kí n ka àyà báyìí fún Ubay ibn Ka'b ní wa qad samani bismi Ọlọ́run dárúkọ mi ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run dárúkọ ẹ̀ fọjá àlàyé kì ó bẹ̀rẹ̀ sí ń sunkún pé kò sọ pé àwa náà rè ó bẹ̀rẹ̀ sí ń sunkún ni báwọn sàbẹ̀ ṣe bí nìyẹn lẹ́yìn tí wọ́n ti fún wọn ní ìwé àlùjọ náà ó bẹ̀rẹ̀ sí ní ṣọ́ra ṣe àbí Abubakar Umaru Uthmanu Talha ibn Zubair ibn Awwan Abdullahi Ibrahim ibn Auf sáwọn ibn kínní gbogbo wọn pátápátá gbogbo wọn náà Nabi sàlám dárúkọ àwọn mẹ́wàá pọ́wọ́ náà àlùjọ náà gbogbo wọn yé kéré àgbọ́ pé ìkan ṣe ó bẹ̀rẹ̀ sí ní ṣàbúrú rí kódà ó bẹ̀rẹ̀ sí ní lékún dáadáa ni jẹ́ pé ní ẹ̀rọ Abubakar yóò máa bẹ̀rù pé tóun bá Umaru yóò tún jáde yóò tún máa Umaru lọ́jọ́ kan ó bá dínà ọjà ló bá rí obìnrin kan bá pé Umaru kódà ìyà yìí pọ̀ o àwọn ọkọ̀ òun lòun gbọ́ bùkátà àwọn ọmọ ìyà nǹkan kò sí nǹkan táwọn ọmọ Umaru ní ó bá ní èmi sì ní ọmọ lábájá àti lábájá Umaru ní Umaru ṣe lọ lé nìyẹn fúnra rẹ̀ ló ru ẹrù oúnjẹ lóru lọ ó tún wá sọ pé ní inshallah la yafna hada hatta ya'tiyakumullahu bi khair eléyìí ò ní tìtàn tọ́lá ti fi mú oore wá fún yín ẹnìkan sọ fún mọ̀ wípé ní ó ti accept abẹ́rẹ́ lè sọ ó ní ó ti fún nígbà tó pọ̀ jù ó mọ̀ ní sákìlátíkà ó mú kà mo ìyá rẹ̀ pàdánù rẹ̀ eléyìí mo ti rí kọ̀dẹ̀rọ̀ àìsù àbáhà àkáhà yahasọ̀rọ̀ husnan zamanan hatta iftataha Allahu ala aydihima aw kama qala ó ní bàbá àtẹ̀gbọ́n eléyìí nínú àwọn sàbẹ̀ ànábì mo ti rí wọn dá pé àwọn ànábì lọ́nà fi kọ́ fáìn nǹkan pé ẹ̀ẹ̀bẹ̀rọ̀ jáde ojú ogun ní tó ń sọ ọ̀rọ̀ títí pé àlẹ́ ní jáde sí ẹ̀ ní títẹ́ ìgbà sá lọ so ọ wà lójú ogun títí tánà bí fi wọ́n ṣọ́ ibẹ̀ yẹn tálà fi padà sí ogun ẹ̀ tó padà wíìn ogun àwọn lè jagunjagun fánà bí ó sì ní bàbá rẹ̀ sì kéré ó wà ní Hudaybiya
sólè Hudaybiyyah àtàwọn tó ṣe fánàbì bàbá rẹ̀ jẹ́ kan náà tó ṣe a sì mọ̀ pé máa ń gbẹ́lá fún àwọn sábà lórí pé kíni báwo ni oníṣe wa ná lẹ́yìn Abubakar Umar lẹ́yìn Umar Uthman Ali lẹ́yìn àwọn méje tó kù lẹ́yìn àwọn méjì yẹn alùbàyàn tó jagun Bádàrí lẹ́yìn náà bẹ́yàn tó Ridwan so bá ṣe ń tọ́ àwọn sàbẹ́ ni ẹ̀ bá ṣe ń gbẹ́lá fún wọn nìyẹn àwọn muhajiri sí lọ́lájú àwọn sọ̀rọ̀ lọ so ẹwù iṣẹ́ tí Umar ń ṣe wọn fi nọ́fìlà òrùlẹ̀ wọn fi àwẹ́lẹ̀ wọn fi ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run bá lẹ̀ wọn ṣe lọ́run bá kan so bí sẹ́yìn sàn ṣètẹ̀ bá làkà ìmú èwo lẹ ẹmú ẹ̀rí wá pé àwọn sábà ṣe kúṣe so ìyẹn á ní kíni tó wá fihàn ní ibi ìwé pamọ́ àlùjẹ́ náà ni ṣèbí yóò tún tẹ́ra mọ́ ni ṣẹ́jú ìwé olórí àwọn èèyàn olè tẹ̀pa wọn sábẹ́ so gbogbo ìyẹn ọ̀nà àti fi máa wá ọ̀nà láti rí àwíjàre irọ́ tẹ̀ ń pa mọ́ so intẹ́yìn sì jẹ̀bà táwọn sí àtẹ̀bà tì nìyẹn so ìpèpè wọn náà ó sì wá clear sí mi tán pátápátá pé ìpèpè iṣẹ́ àlẹ́ pèpè lẹ́sìn máa pèpè ní Nàìjíríà yìí náà lẹ́fì sọ pé Abubakar kọ́ ló wà ní kòtò torí pé àwọn ṣẹ́ àfẹ́ gbé ọlá pé Abubakar wà ní kòtò padà nàbí fọ́lù suhuba ti máa rọ suhuba ẹ fẹ́ gbé ọlá rẹ̀ kó fún Abubakar àti Abubakar ìṣẹ́dọ̀ àwọn ṣẹ́ àní ibú ni so ẹwù nǹkan ọ̀pọ̀ àwọn ní àwọn ará ilé ànábì àyíntà àwọn tánàbì tẹ́nìkọ́bì ànábì pé ní sàábẹ́ wo ló fẹ́ràn jù ó ní Abubakar ó ní Aisha ọbẹ̀ náà ànábì pé ta ló fẹ́ràn jù ó ní Aisha ẹni mina rijal nínú àwọn ọkùnrin lòun sọ ó ní abuha bàbá rẹ̀ tí wá jẹ́ nínú àwọn ọkùnrin bàbá rẹ̀ ànábì ní òun fẹ́ràn èèyàn kan jù ẹ̀yin sọ pé ẹ̀yin ará ilé ànábì lẹ́yìn ẹ̀sìn sọpọ̀ mọ́ náà ni ẹ̀ńdá náà yìí fẹ́ràn jù tó bá làkàì mú sọ̀rọ̀ tẹ́yìn gan sọ pé hátà gẹ́rù máa kú tẹ́yìn gan sọ yìí pé kò bá làkàì mú kọ́sọ̀pọ̀ àwọn fẹ́yàn ní ìwé àríyá àlìjẹ́nnà látàyé kò bá làkàì mú kọ́sọ̀pọ̀ fẹ́yàn ní ìwé àríyá àlìjẹ́nnà látàyé so torí pé wọ́n lè máa ṣiṣẹ́ tí ò dá lẹ́yìn kò bá làkàì mú ọ̀rọ̀ tẹ́yìn gan sọ ni ò bá làkàì mú torí pé àwọn tọ́lọ́run sọ yìí Ọlọ́run ti jọ́nu sọ látàyé wọn lè dìdàkudà lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ẹ̀bẹ̀ tọ́lọ́run sọ ni huwa alladhi ayyadaka bi nasrihi abil mu'minin òun lòun fi ìwọ̀n Ọlọ́run bá Ọlọ́run sọ Ànábì pé ní òun ló jẹ́ òun lòun fi ìwọ̀n lọ́wọ́ òun fi ran nọ́sùrù òun lòun fi kún wà Ànábì lọ́wọ́ àti àwọn abil mu'minin àtàwọn onígbàgbé òdodo yìí tó bá jẹ́ ní ibú ẹni tí ó ṣe tẹ́yàn bẹ́ẹ̀ tó ṣe fọkàn báyìí lórí Ọlọ́run máa fi wọ́n àbẹ́ kí lẹ́pọ̀ Ọlọ́run gbà náà ẹni tí ó yẹ pé ó lè ṣe mistake lọ máa wọ̀nyàn kan tí ó ṣe fọkàn báyìí lórí ẹ̀wọ̀n pẹ́ ti fi máa bú Ọlọ́run àní ọ̀rọ̀ yín yíwọ́ lọ kó má yíwọ́ tọ́ ló kù fún yín so ló jẹ́ sí pé ní gbogbo tó bá jẹ́ eré tó jẹ́ ọ̀pọ̀lẹ́ fáwọn sábà àwọn ṣíyàn máa ń bà á jẹ́ ni torí pé kí wọ́n bá tako ìgbàgbọ́ òfò ìgbàgbọ́ ṣètọ́nù tó wà lára wọn kò sì síbi tẹ́lẹ̀ gbàyọ tó wá sí fẹ́ belé jẹ́ ẹ̀rí mi pẹ́ rẹ̀gẹ̀dẹ̀ láti fi mi jẹ́ kàmọ̀ pé ẹ̀mọ́ tẹ́ ń ṣe àìnímọ̀ àtàìṣe làákà ètò ló wáyé káwọn èèyàn máa gbọ́rú ẹ̀tàn jẹrú yín báyìí àbírò àwọn ṣíyàn àbáwọn míì so lọ́dọ̀ tí yín náà ń sìn gbogbo àwọn àbáyín yín bá sọ ókè lọ́dọ̀ tí yín náà ń sìn àgbà àbáyín tí yín bá sọ fún Sheikh Adamu yín náà ń sìn bàbá yín Sheikh Adamu àbáwọn àfa àgbà tẹ́ bàbà lẹ́mìí yín látọjú ayé wọn kí lẹ̀ ń lérò ń pa wọn ẹ sọ pé àwọn bàbá kò sórúkọ tẹ́ẹ̀kù wọn tán àwọn bàbá eré o àwọn kìnnì kan Sheikh Zamani o àbí Sheikh Ibrahim Inyas ẹ̀gá Zamani o kútùbù o nǹkan lẹ́yìn náà ń sọ nísìn nínú fídíò yín kan náà pé àwọn kútùbù tó yẹ tí wọn lọ́wọ́n ṣe ń rọ òjò gẹ́gẹ́ bí ìgbàdo àwọn Sufi tó yẹ tí wọn lọ́wọ́n ṣe ń rọ òjò kí irú àwọn kútùbù yín tán náà torí wọn rọ̀jò ń sìn ṣé ọmọ náà ní wà bọ́ màlìjẹ́nnà látàyé yìí sọ pé kò bá làákàyè mu kọ́nà àwọn torí àwọn èèyàn kan rọ òjò àbí kí wọ́n jọ màlìjẹ́nnà tẹ́ kú sí pé wọ́n lè ṣe mistake ṣé kọ́ máa pààyàn lọ ní tẹ́ pọ́nà ní fún wọn rọ̀jò tó kó bá làákàyè mu kọ́nà àwọn torí àwọn èèyàn kan rọ̀jò torí táwọn ti pọ́nà torí àwọn rọ̀jò ń sìn wọ́n lè má ṣìwà wò so ní ṣe làákàyè lọ́bẹ̀ yẹn pé ìyẹn náà tọ́ àwọn tó wá jù wọn lọ lọ́nà 1 million àwọn sàbí ànábì lẹ́wọ́n sọ pé kò bá làákàyè mu ẹ ti mọ̀ pé àkídà ṣe àlẹ́ ń pìrì tánàbí sọ pé ní ẹni kankan ní òrítọ́ àwọn sàbí mi àbí ọ̀là àwọn fakọ̀ ahadukum mithla uhni dhaba ma balaga mudda ahadihim wala nasifa ẹ̀nà ẹ̀ létọ́ àwọn sàbí mi ẹjẹ́ àṣelàkáì ìyẹn náà jẹ́ bó ṣe jẹ́ ṣe wá rí lórí ọ̀rọ̀ mọ́yí fún alùbí wọlà bíkùn tó wà ní Al-Qur'ani yẹn kódà inú àdìsí gan wà ń bẹ wà ní Sahih Bukhari tánàbí sọ pé ní walladhi nafsi biyadihi ma adri wa ana rasulullah mọ́yí fún alùbí so ó wà kòmíṣínà international Qur'ani náà ànábì náà sọ ìgbọ́n ìyẹn òun ṣe pé kò ta kó pa fáwọn èèyàn ní ẹ̀rí àlìjẹ́nà látàyé in tó túmọ̀ sí ní pé ní àmọ́ kọ̀kọ̀ ààrẹ gbọ́dọ̀ jókòó sí pé ká sọ pé
ọkàn wa balẹ̀ ibi báyìí là ń lọ torí pé ní o lè déwájú ọlọ́run pé nǹkan kékeré kan ti baṣẹ́ rẹ jẹ́ ẹni tí lè ṣe ọ́ ọlọ́run ló mọ òun ni mọ́lẹ́kì yá omi dì òun ló lò kápájọ́ ọ̀sán òun ló gbú ọgbọ́n ọ̀rọ̀ àdójọ́ ọ̀sán ọwọ́ rẹ̀ ló wà so a kì í sọ pé ẹnìkan ti tó báyìí so ìyẹn kò tako pé wọ́n fún àwọn ẹ̀lẹ́wìí ìwé àlìjẹ́nà kò látàyè kò tako ẹgẹ́tì ókè ká sọ fún yẹn ń sin pé ní ìwọ̀ yìí o àti fi dá ọ lójú pé ọ̀ṣẹ̀ kí ni ọgbà ọ̀rọ̀ admission sí school àti fi dá ọ lójú kódà rector àbí vc school gan ló sọ pé eléyìí ó máa wọlé sí school àwọn so kẹ́niyẹn kẹ́niyẹn wá dé school tán ṣó mọ ẹni tí ó lè padà ṣẹlẹ̀ sí ẹni tí lè padà ṣẹlẹ̀ sí wọ́n lè sọ pé ìjọba change kìnnìkan wọ́n lè ní káwọn school strike so torí náà àwọn tí wọ́n tí ẹ pé wọ́n ti wọlé so àwọn tó ti wà ní school nìkan lọ́mọ kà lọ àwọn tó ti wọlé wọ́n lè wọlé mọ́ lọ́dún yẹn ẹni tí lè ṣẹlẹ̀ sí ó lè dé school kó jà ó lè dé school kó lọ gbé expo kọ́ lè padà ó lè commit offence ńlá kan tó tako òfin school so àmọ́ kò so wọ́n ti fún níyẹn kò túmọ̀ sí pé kò ní admission yẹn ṣùgbọ́n ẹni tí ló lè kó mọ tí ó ṣẹlẹ̀ sí mọ́ yí fún àlòbí ní tó ń ṣe pẹ̀lú mi kò wọ́n ṣe pé ó yàtọ̀ sí nítọ́lọ́run sọ pé òun báyìí lòun ṣe ànábì ń sọ̀rọ̀ fẹ́ nú wàmọ́ yẹn ti kọ́ á lè láwà inú wáyé láwá hin yóò hà ọlọ́run náà ló sọ náà kọ́ á nì pé ní òun tó bá ń sọ náà ní wáyé tọ́lọ́run ránṣẹ́ sí tó bá sọ pọ́lọ́run fàyàn ní ẹ̀yà àlùjánnà ṣọ́rọ̀ fẹ́ nú wá ní ṣùgbọ́n ọlọ́run náà ṣọ́rọ̀ náà máa takora wọn ní tí wọ́n fún wọn láti sàtíkà àlùjánnà fún wọn náà nìyẹn ṣùgbọ́n kò wá túmọ̀ sí pé kí ni pé àmọ́ tí ó ṣẹlẹ̀ sí wọn tó bá dàlì kí á mọ̀ pẹ̀lú àwọn nǹkan míì tó lè ṣẹlẹ̀ tó lè fà á umaru sìn tó yẹ kó wà náà tó yẹ kó wọ́n nàbà tú ẹni tí tó fún lẹ́yìn ẹ̀rí pé wà àlìjẹ́nà látàyè ìró dùn kò sàtífíkẹ́tì o sàtífíkẹ́tì àlìjẹ́nà kọ ìró dùn náà ìró àlìjẹ́nà kò fẹ́ tó ọdún kan tó ti sín tán kọ́ ni tí ó jẹ́ jù bẹ́ẹ̀ lọ tọ́lá àwọn ará àwọn àgbà mi tán ni ó tọdún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ jùmọ̀ sọ pé mo ṣe ń parí ìṣirò ṣẹ̀wọ̀n ẹni tàbí àlìjẹ́nà ní ẹnì kejì tó ti fún ní ẹ̀rí àlìjẹ́nà ẹnì kejì àrídájú pé wà àlìjẹ́nà ẹnì kejì fa ló ń lo ọdún mẹ́wàá fi ṣẹ̀dá ọdún náà tó kóhun jẹ́ olóré ni so ara tá à ń sọ ní kò tún ẹ̀ pé ń tọ́ sọ yẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló tún lè ṣẹlẹ̀ sí so ìyá dá ọ̀rọ̀ rú ò dá ọ̀rọ̀ ìrẹ̀yà àti ìfẹ́ fi ọ̀rọ̀ iye ẹ̀kọ́ àwọn ṣíyàn àfihàn ilẹ̀ òun ni gbélé yìí kálá kó dáhùn kó là á lọ fìtínà yín gbẹ̀yìn tẹ́ ń pèpè ṣíyàn yìí.